Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àti ẹ̀jẹ̀ tán Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá wa gbé Allahumma àmín. Tí ẹ bá wo orí screen mi, ẹ rí wípé Sheikh Baba Ọ̀tẹ́ ó wà ń bẹ̀ pẹ̀lú ọmọkùnrin tí wọ́n ń pè ní MS Baba tí ó máa ń sọ ìsọkúsọ nípa Islam, Quran, Allah, Rasulullah sallallahu alayhi wa sallam. Òun náà wà ń bẹ̀. Kí ló fà á tí ó fi jẹ́ wípé Baba Ọ̀tẹ́ àti ọ̀gbẹ́ni mo wá gbé sójú screen? Ṣé rí kí n tó sọ nǹkan kan, ẹ dákun, ẹ jẹ́ ká kọ́kọ́ wọ̀jọ̀ wo fídíò yìí. Gbìyànjú kẹ́ ẹ máa ṣe hashtag Astaghfirullah bẹ́ẹ̀ bá ti kí gbogbo òrun tán kẹ́ ẹ máa ṣe ẹ máa try kẹ́ ẹ máa ṣe 70 ní gbogbo wákàtí kọ̀ọ̀kan léèrò. Wàláhì bẹ́yàn bá máa ń ka mi tó yẹ pé Astaghfirullah 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 nìkan ní bá ń ṣe wàláhì gbogbo oore tó jìnnà tó ń tàn wọ́n máa wọlé wá bá a. Billahi ilazi la ilaha illa huwa tọ́rọ́ lọ́run ló wí bẹ́ẹ̀ kì í ṣe nìkan ló wí bẹ́ẹ̀ sáyìn tó sáyìn sí Ọlọ́run ló wí bẹ́ẹ̀. Istaghfiru rabbakum tó bá wá parí 70 yẹn èyí tó wá fi ṣe kútùbà istighfaru yẹn pé astaghfirullahal azimmal ladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi tawbatan abdun zalimun la yamliku li nafsihi darran wala naf'an wala hayata wala nushura ọyọ kan náà ló kàn ra wí sí 70 Astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh. Gbogbo alágbọ́n nǹkan tí àáfàá yìí nǹkan tó sọ kí wá ní ìtumọ̀ nǹkan tí yóò sọ ní èdè abínibí. Àwa ti máa ń sọ pé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ló fi jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹni láti sọ ní èdè Lárúbáwá. Wọ́n tiẹ̀ ní kẹ́ máa ṣe nǹkan ẹ̀rùn ní 70 yẹn èmi wò ó kéré gan bóyá bíi 700,000 tàbí 7 million. Wọ́n ṣe máa mú oríṣiríṣi wá fún yín ni wọ́n máa ní kẹ́ máa ṣe nígbà kan. Irọ́ lásán ni gbogbo ẹ̀, irọ́ lásán òun ni gbogbo ẹ̀. Kí ni ìtumọ̀ nǹkan tí wọ́n ní kẹ́ kà? Astaghfirullah Astaghfirullah gbogbo láàmú yẹn Allah dáríjì mi Allah dáríjì mi. Kútúbà tó wá ní kẹ́ kà sí òun ni mo wá àforíjì lọ́dọ̀ Allah tó tóbi jùlọ, èyí tó jẹ́ pé kò sí Ọlọ́run mi àyàfi Allah, ẹni tó wà láàyè tó dẹ̀ máa bẹ lọ gbére. Mo ń túbá ní tútúbá tó hàn láti ọ̀dọ̀ ẹrú kan tó jẹ́ pé. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni tí ó sọ? Èyí tí mo kọ́kọ́ fẹ́ béèrè ni wípé ẹ dákun nítorí tọlọ́hun ẹ̀yin onílàákàyè, kí ló kan ọ̀gbẹ́ni yìí pẹ̀lú ọ̀rọ̀ istighfar tí Baba Ọ̀tẹ́ tí wọ́n sọ? Tí ò bá jẹ́ wípé èèyàn kan dédé máa ń fi wọn, tí ò bá jẹ́ wípé ẹni tí làákàyè tó ti sọnù fún, ó ní Allah kò ń ṣe Olúwa Elédùmarè títí wọn. Èyí tó wá yẹ kó ṣe ni wípé nínú ìwé tí Elédùmarè títí wọn yìí tó ń sọ pé àwọn aláṣìṣe, nínú ìwé tí Elédùmarè tí wọ́n sọ kalẹ̀ fún àwọn, ó sọ báyìí ń bẹ̀ wípé kó wá fi tako ọ̀rọ̀ istighfar tí Baba Ọ̀tẹ́ tí wọ́n sọ, ṣùgbọ́n kò ṣe yẹn, ó wá ń tú Quran lódì. Ṣé rí ibi tí ẹ máa ti mọ̀ yìí pé làákàyè ọ̀pọ̀lọpọ̀ wọn ò pé, ibi tí ẹ máa ti mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ wọn orí wọn ò pé, òun ni wípé ṣé rí lásìkò ìgbà kan èèyàn lè máa parọ́ nǹkan, kéèyàn máa parọ́, ká máa parọ́ wípé Ọlọ́run sọ báyìí Ọlọ́run sọ báyìí Ọlọ́run sọ báyìí. Lásìkò tá a wà yìí tí AI tó ti wà, irọ́ mọ níwọ̀n, nítorí pé ìyìn tá a bá wá débẹ̀ tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì àwọn èèyàn máa mọ̀ pé irọ́ ló ń pa. Ìyìn tí dìdìrìn yìí tó ń sọ lẹ́nu, ṣé ó yẹ kó kọ́kọ́ rò kó gbé lọ sínú làákàyè wípé ṣé nǹkan tó ń sọ yìí, ṣé tí àwọn èèyàn bá ṣe research ń pa ẹ̀, ṣé bí òun ṣe ń sọ yìí ni wọ́n ṣe máa bá a?
àwọn tó ń hó lẹ́yìn wọn mi ò dá wọn lẹ́bi nítorí wípé àìmọye àwọn tó ń pariwo lẹ́yìn òpònú lẹ́yìn dìdìrìn àìmọye àwọn tó ń pariwo lẹ́yìn wọn bẹ́ẹ̀. Mo ti rí pásítọ̀ kan lórí social media yìí náà ni tó sọ wípé òun lòun pray pé kí ìyá òun kú òun fi àdúrà pa ìyá òun àwọn èèyàn sì ṣe hallelujah. Ẹ gbọ́dọ̀ tí mo sọ ṣé mọ̀ pé tí èèyàn bá lè lẹ́ni tó hallelujah fún pásítọ̀ tó sọ wípé òun pray pé kí òun mọ̀ pray pé kí olúwa ó pa ìyá òun olúwa sì pa ìyá òun wọ́n sì ṣe hallelujah. So tí dìdìrín bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá rí tán bá ṣe hallelujah kò míì pé bóyá pé ó ń sọ nǹkan tó make sense. Dìdìrín pọ̀ nínú àwọn tó ń ṣe hallelujah ni dìdìrín pọ̀ nínú àwọn tó ń praise irú àwọn eléyìí ni. Ṣùgbọ́n kí ni nǹkan tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí òun náà ni pé gbogbo àwa náà tí a wà lórí social media àwa àfáà àwa tá à ń polongo ẹ̀sìn ọlọ́run ọba kìlọ̀ fún wa fún àwọn kankan ṣe rí bẹ́ẹ̀ sì ni kẹ̀ríkẹ̀ bí èèyàn bá ń fẹ́ sọ pé òun fẹ́ gbìjà ọlọ́run ṣe mọ̀ wípé ó ní láti tẹ̀lé ìlànà tọlọ́run ọba yẹn nítorí pé kí èèyàn má bàa lọ sọ pé òun ń gbìjà ọlọ́run kó má tún lọ bá rẹ̀ níbi tí ò fẹ́ nígbà tí èèyàn bá padà wá sọ wípé ọlọ́run tiẹ̀ náà ni mò ń ṣe ọlọ́run á bá sọ pé ó ò ṣe tèmi torí pé báyìí ni mo ṣe sọ pé kò ṣe ti tèmi. Ẹ jẹ́ ká lọ wọnú Al-Qur'an Suratu Nisa aya 140 kí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó sọ mbẹ́ ọlọ́run bá ní waqad nazzala alaykum fil kitab ọlọ́run bá ní mo ti fún yín ní òfin mo ti fún yín nínú rules nínú Quran kí ni òfin náà an idha sami'tum ayati Allahi yukfaru biha wa yustahzahu biha fala taq'udu ma'ahum ọlọ́run bá ní òfin tí mo fún yín náà ní pé ibikíbi tí ẹ bá ti gbọ́ tí wọ́n ti ń tú ọ̀rọ̀ ọlọ́run nítòkùtù tí wọ́n ti ń fi ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti fi ń ṣe yẹ̀yẹ́ ọlọ́run bá ní fala taq'udu ma'ahum ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn wáyé tẹ́ ṣe máa ń pe òpònú sí debate fala taq'udu ma'ahum ọlọ́run bá ní ẹ bá jókòó pẹ̀lú wọn ọlọ́run tó wá máa mọ̀ fún wa ní ṣẹ́rìtù hatta yahudu fi hadith ghayrihi tí wọ́n bá yí ọ̀rọ̀ wọn padà ẹ wo Islam ẹ wo beauty of Islam ò ní kẹ́ má bẹ̀ àwọn ṣe wọ́n mọ́ láéláé ṣùgbọ́n lópin ìgbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀nà tí ò tọ́ tí wọ́n bá ń tú ọ̀rọ̀ ọlọ́run ní ìtúkùtù ọlọ́run bá ní fala taq'udu ma'ahum hatta yahudu fi hadith ghayrihi tí wọ́n bá padà sí ọ̀rọ̀ míì tí wọ́n bá ń sọ nǹkan míì tó yàtọ̀ sí yẹn ọlọ́run bá ní ẹ lè bá wọn sọ̀rọ̀ ọlọ́run bá ní tẹ́ ẹ bá lọ dúró pẹ̀lú wọn tẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ wo orú eléyìí wọ́n sọ̀rọ̀ istighfar kò sí nǹkan tí o sọ 8 minutes ní fídíò yẹn o mo kọ́ ọ̀tẹ̀ ni o 8 minutes ẹ ti mọ̀ wípé làákàyè eléyìí ti yòrò tán istighfar náà ń sọ̀rọ̀ ẹ̀ òun tú nǹkan tó ń tú lẹ́nu ẹ rí ẹ jẹ́ kí n tú àyá Kùránì tán ọlọ́run bá ní tẹ́ ẹ bá jókòó pẹ̀lú wọn innakum idha mithluhum ẹ ti di ara wọn nìyẹn o ẹ ti di ara wọn àwọn àfáà wọ́n sọ nínú ọ̀rọ̀ wọ́n ní la tujadilu sufa'ahu ẹ má máa bá àwọn apọ̀dà amukumẹ́kọ̀ òpònú dìndìnrìn àwọn tó ṣe wípé èyí tó yẹ kán máa rìn síwájú ẹ̀yìn iná rìn sí ọlọ́run bá ní ẹ má engage wọn in conversation ẹ má máa bá wọn argue pẹ̀lú wọn fa'innahum nítorí pé nǹkan tí wọ́n ń fẹ́ yanzulukum ila mustawahum wọ́n fẹ́ draw yín wá sí level wọn kí lẹ wá bá wọn jiyàn fún ẹ lè sọ pé ẹ fẹ́ preach fún wọn preach fún àwọn wo ṣé ìwọ ò gbọ́ òwe Yorùbá rí ni ò gbọ́ òwe Yorùbá rí
Yorùbá ní ẹni tó sùn la máa ń jí, èèyàn kan kì í jí àpérọ̀rọ̀. Àpérọ̀rọ̀ làwọn eléyìí, ó wá sọ pé ó fẹ́ jí àpérọ̀rọ̀ rárá. ìyẹn lọ́wọ́ bá fi sọ wípé tẹ́ ẹ bá ní ẹ máa jókòó pẹ̀lú wọn, máa bá wọn sọ̀rọ̀, innakum idha mithluhum, ẹ ti dára wọn nìyẹn. torí pé Ọlọ́run bá ní òun Ọlọ́run inna Allah pé dájúdájú Allah jami'ul munafiqin wal kafirina fi jahannama jami'an. àti mùnáfìkì àti kèfèrí àti ẹ̀yin mùnáfìkì nínú mùsùlùmí tẹ́yìn náà bá wọn tútùkùtù, tẹ́ ń lọ sí péèjì wọn, tẹ́ lọ ń lẹ́sìn sí wọn, tẹ́ bá wọn sọ pé ha àwọn ẹni wọ̀nyí wọ́n ń sọ̀rọ̀, tẹ́ rò pé ọ̀rọ̀ ni wọ́n sọ náà, ní tó bá dọjọ́ ògbéǹdà kìyàmà gbogbo yín pátápátá lòun máa jọ kó papọ̀ sínú ọjà ànámà. a lè wá máa wò pé náà nǹkan tí wọ́n ń ṣe rí tá a bá ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tá a bá gba ọ̀rọ̀ Ọlọ́run Ọba gbọ́, tá a bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wàláhì ẹ jẹ́ kí everybody wa ká fọkàn balẹ̀. ṣebí Allah ni, ó dá mi lójú lẹ́ẹ̀kan sí wípé kò sí ìkankan nínú alábòsí tó máa lọ scot free. kò sí kankan nínú alábòsí tó máa lọ scot free. ẹgbọ́n tọ́lọ̀ wọn bá sọ nínú al-Qur'an nínú Surat al-Ahzab Quran 33 verse 57. Ọlọ́run bá ti sọ pé innal ladhina yu'dhuna Allaha wa rasulahu, gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀, tí wọ́n ń sọ sí Allah, tí wọ́n ń sọ ọ̀rọ̀kọ̀rọ̀, tí wọ́n ń sọ sí òjíṣẹ́ mi, la'anahumullahu fi dunya, Ọlọ́run bá ní ibi dandan ìmí Ọlọ́run bá máa bá wọn láyé. ṣe rí tẹ́ ẹ̀ bá tí ẹ máa wò, ṣe rí ẹlòmíì ẹ máa sọ pé London ló wà ó ń gbádùn, subhanallah, ẹni tí ò tí ì kú kò tí ì mọrú ikú tó máa pa òun. ṣé tọ́lọ́run bá pààyàn lẹ́ẹ̀kan ṣoṣo, ṣe mọ̀ wípé ẹni tọ̀hún ó ti escape nípa ti ayé, ṣùgbọ́n embarrassment lọ́lọ́run bá máa ń fi irú wọn ṣe. á dójú tì wọ́n, Ọlọ́run bá ní òun máa dójú tì wọ́n láyé, òun máa fìtínà wọn láyé, wa fil akhirati a'ada lahum adhaban muhina. ìyà tó ń dójú tì ni, ìyà tó ń yẹpẹrẹ ni, ìyà tí yẹ̀yẹ́ ni, ó tún dúró dè wọ́n lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà. tí wọ́n bá kúrò láyé, wọ́n á fi pé àwọn ti escape lọ́wọ́ ìyà Ọlọ́run, wọn ò ti escape. sórí nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi, ṣe rí àwọn ẹni wọ̀nyí, ẹ fi wọ́n lẹ̀. Yorùbá ní tí ìyà kékeré, tí ìyà ńlá bá gbé ní ṣánlẹ̀, kéékèèké á máa gun rí ẹ̀. Ọba Solomon ìyẹn náà sọ yìí pé ẹ̀yin mùsùlùmí, ojúgbà mi tẹ̀ fún yín, irú ìyẹn kó máa sọ pé ojúgbà mi tì fún mùsùlùmí. kí ni wọ́n mọ̀? kí ló wà lọ́pọlọ wọn? kò sí nǹkan kan. gbogbo wọn yẹn pátápátá tí ò bá jẹ́ social media ni, ta ló mọ̀ wọ́n? ta ló mọ irú wọn láyé? ńbo ni irú wọn wà láyé? kí ni ìpín wọn nínú ilé ayé? social media ló sọ wọ́n dèèyàn, social media ló jẹ́ kí wọ́n dá wọn mọ̀. sórí náà ẹ jẹ́ kí ṣe rí gbogbo pálapàla wípé à ń engage aláṣiṣẹ́ yẹn, ẹ jẹ́ ká stop ẹ̀. Ọlọ́run má ṣe àṣàánú mi àti yín. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin, alhamdulillahi.